media bringing the work closer to your doorsteps. Today being the 3rd of May 2022. Ani Awon bàbá wa níbí báyìí, and the Professor, the Emeritus Professor Banji Akintoye, pẹ̀lú bàbá Professor Adeniran. Ẹ káàsán bàbá wa. Ẹ káàsán. Ẹ bá wa kí gbogbo ilé àti àwọn tó ń wò wá. Mo kí gbogbo ọmọ Yorùbá o, nílé o, mo kí yín ní Nàìjíríà, mo kí yín abroad, mo kí yín ní gbogbo ibi o. Ẹ kú múra o, ẹ kú múra country tiwa o. Ọlọ́run ti fún wa, Ọlọ́run á bá wa tètè gbé wa o. Bàbá wa, bí Ọlọ́run ṣe ń bá wa ja ìjà Yorùbá Nation, torí agbàgbọ́pọ̀ Ọlọ́run ti bá wa lọ́wọ́ sí ìjà Yorùbá Nation. A lọ sílé ẹjọ́ ní ọ̀sẹ̀ tó kọjá nípa bí wọ́n ṣe máa dá ètò ìdìbò dúró ní Èkìtì àti ní Ọ̀ṣun. Dádì wa, ẹ jọ̀ọ́, kí ni eléyìí ní ṣe pẹ̀lú Yorùbá Nation? Nǹkan tó ní ṣe pẹ̀lú Yorùbá Nation ni pé táwa bá fẹ́ gba orílẹ̀-èdè tiwa kúrò nínú Nàìjíríà, ọ̀nà tá a lè fi ṣe oríṣi méjì mẹ́ta. A lè sọ fún ẹ̀yin ọ̀dọ́, ẹ lọ máa ba gbogbo nǹkan jẹ́, kẹ́ máa bá ọlọ́pàá jà, ẹ lọ máa lọ́ọ̀rọ̀ ẹ̀rọ àti ọ̀hún. Tó bá yá ayé á bá wa dá sí i. Àwa Yorùbá a gbọ́dọ̀ máa wá nǹkan ká gbàgbé ọ̀ṣọ́ wa, ká gbàgbé káràkà wa. Àwa Yorùbá ò rí bẹ́ẹ̀ yẹn. So láti bẹ̀rẹ̀ láti decide wípé ní báyìí nìkan kan dẹ̀. There will be no violence. Our struggle will be peaceful and law-abiding. Láti bẹ̀rẹ̀ láti sọ yìí. And tá a bá sọ pé wà peaceful and law-abiding, ìṣe tá a ṣe máa jà á ó clear àtàyè. One, tá a bá ń ṣe rally, tá a bá ń lẹ kíní mọ́ káàkiri ìgboro àṣùwọ̀n, tá a bá mú àwọn ọmọ wa lọ́pàá àpapọ̀ wà kúrò lọ́wọ́ peaceful community. In addition, a lo agbára law and the courts against the government in order to liberate ourselves. For instance, a ti lọ sue federal government officials of the federal government of Nigeria. A ti lọ sue wọn lọ sí International Criminal Court, ICC. And the International Criminal Court is already investigating our allegations against them. You understand? Tó bá yá, tá a ti ń bá wọn jà bẹ́ẹ̀ yẹn asú wọn. Wọ́n lọ sílé Sunday, wọ́n lọ fọ́lé Sunday, a gbé wọn lọ sí court. Court ní ká lọ sọ 20 billion fún Sunday fún nǹkan ìtàn bàjẹ́. Àwọn ọmọ méjì tán pàmbẹ̀ tán gbé lọ àtúnfẹ́ sùn wọn fún báyìí. Wọn ò ní ráì láti gbé òkú ọmọ anybody. Ìjọba Nàìjíríà ò lágbára under any law láti kí ọlọ́pàá kó pààyàn kó wá gbé òkú ẹ̀ máa lọ. So that ẹ wá ṣe kí àwọn tó ní wọn tó bí wọn wá lè bẹ́rì wọn lè ṣe ìsìnkú fún wọn. Ìjọba ò ní right yẹn. So we are now going to file another case against them over that. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa bá wọn jà. Àwọn ọmọ wa tán ìjọba demonstrate ní Èkó tí wọn ò jà, tí ẹnìkan kan ò ta, tí àwọn ọlọ́pàá abẹ̀ sí yìnbọn sókè, táwọn ọmọ abẹ̀ sí sátán farapa, gbogbo yẹn láti máa sùn ọba. So we are going to use the power of the law and the courts in order to weaken the resistance of the government. Nípa pé wọn fẹ́ ká lọ. Tó bá yá àwọn fúnra wọn ló máa sọ pé wàhálà àwọn arábí ìdìpọ̀jù ẹjọ́ máa lọ sí tiwọn. That's all. Bí ká ń lọ nìyẹn. Ẹ ṣé gan-an bàbá wa. A lọ sí nípa court case yìí náà ní ọ̀sẹ̀ tó kọjá. A rí pé àwọn òṣìṣẹ́ INEC àti lọ́ọ̀yà wọn sá fúnlé ẹjọ́. Ó ti lo ọ̀rọ̀ tó ṣòótọ́ pátápátá. Case kò sí nǹkan tó ń lè fi dá wa lóhùn. A ní constitution tá a bá gbà pé ká máa ṣe election ilẹ̀ wa under a constitution that is fraudulent. Ó bí pé àwa gbà pé slave ni. Ó bí ká gbà wípé nǹkan tó bá wù wọ́n náà ṣe sí wa. No, now show pé kì í ṣe nǹkan tó bá wù wọ́n tẹ́lẹ̀ wọ́n ti ṣe. Ìjọba fẹ́ Ọbásanjọ́ yìí kò sí constitution kankan. Kò sí. Tí gbogbo wọ̀nyẹn ti lọ sẹ́yìn.
today ẹ̀yin ọmọ Yorùbá ilé ẹ̀dídé o tí èmi bí bàbá yín wá ní kí n help gáìdì ẹ̀yin lẹ́nu nǹkan yín o ẹ̀yin sọ pé ẹ fẹ́ kán wá treat ìlú tiyín bí ìlú ẹrú mọ́ so kété àfẹ̀yìn téèyàn kan bá sọ pé tí gbogbo ayé sọ pé constitution yẹn fraudulent téèyàn kan bá ń gbọ́ wá tí wàá ṣe election nílẹ̀ yín tẹ́ nìyẹn ẹ sọ pé ẹ kì í ṣe irú ẹ ò gbà that's why you gone to court ṣe jẹ́ nìyẹn and ìwé national gable ní 2023 ẹ farabalẹ̀ ẹ máa wọ ọkàn tó máa ṣẹlẹ̀ there will be no election in Yorùbá land. a sì tún gbọ́ táwọn olóṣèlú kan sọ fún wa pé tá a bá kọ̀ pé àní jẹ́ kí election hold ìjọ. ológun kankan bá gbàjọba àwa Yorùbá the last military government tá a máa tolerate àti tolerate. ológun kankan bá lóun gbàjọba Nàìjíríà tó bá lè ní sọ́kẹ́ my dear countrymen my dear fellow Nigeria sọ pé we are not your fellow Nigeria we are not your countrymen. sọ pé bẹ́ẹ̀ ó lójú ẹ̀. And inú gbogbo wa dùn sí ìgbésẹ̀ tí ẹ bá wa gbé lórí ètò bọ́ọ̀lù gbígbá fún ilẹ̀ Yorùbá. So àwa bèèrè pé ọ̀nà wo la tún fẹ́ gbà torí àwọn kan sọ̀rọ̀ ní local government ìlú gbé Èkìtì pé báwo làwọn ṣe fẹ́ darapọ̀ mọ́ àwọn kí nítorí ìgbésẹ̀ gidi ni àwọn tí ó gbá bọ́ọ̀lù yẹn tí wọ́n ṣe kí. àwọn organisation kan Yorùbá Oòduà Football Federation àwọn ló ṣì kóra jọ tó ń ṣe wọ̀nyí wọn kàn ṣe ọ̀nà àkọ́jà àwa dẹ̀ fún wọn ní support fúlẹ̀ a fẹ́ kí Yorùbá hàn níbẹ̀ pé Yorùbá gbé a nation lábẹ́ Nàìjíríà àwọn afẹ́ aráyé bẹ̀ nínú wa kí a yàtọ̀ so àwọn wa lọ gbá bọ́ọ̀lù ní South Africa Yorùbá Football Federation a ti bẹ̀rẹ̀ nìyẹn díẹ̀ láì ní wọ́n lẹ́tọ̀ọ́ ń bọ̀ gbà. Bẹ́ẹ̀ni díẹ̀. ẹ ti máa ń bá wa rọ ìjọba ẹ ti máa ń bá wa rọ lọ́balọ́ba bọ̀ a tún fẹ́ kẹ́ tó bá wa kẹ́ advice wọn ọ̀kẹ́ bá wa ṣí wọn létí sílẹ̀ kan sí ìyẹn àwọn lọ́balọ́ba wa tí wọ́n ti darapọ̀ mọ́ wa tí wọ́n sì ń wò pé kò lè ṣe. ẹ̀rù ló ń bà ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe pé wọn ò fẹ́ kàtà fẹ́ ẹ̀rù ń bà wọ́n. Ọ̀pọ̀ àwọn sọ fún wa pé ìjọba Àbújá ìjọba amúnimóògùn ni ó ìjọba amúnimóye ni ó gàngàn ẹ̀rù ń bà wọ́n bó ṣe máa ṣẹlẹ̀ tó bá yá tábà túbọ̀ ń ṣe tó ń lọ síwájú tó ń lọ síwájú ẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ náà wọn bá máa jáde tó máa jọ ènìyàn. Bàbá mi ẹ ṣé gan ni fún gbogbo ìdáhùn sí àwọn ìbéèrè wa ní agbára náà ẹ ò ní di àgbàyà. Gẹ́gẹ́ bí ilé olómìnira nítorí èmi gẹ́gẹ́ bí èèyàn inú mi dùn wípé àsìkò tí wọ́n bí mi sí àsìkò tí ilẹ̀ Yorùbá fẹ́ gba òmìnira ni. Kí ni pàtàkì pàápàá jùlọ kí ni àwọn benefits tó wà lórí pé ká gba Yorùbá nation. nǹkan gan tá a ti fẹ́ kúrò nìyẹn ìṣe báwo a sọ pé à ń kórìíra àwọn yòókù àkórìíra Haúsá àkórìíra Fúlàní àkórìíra Ìgbò ṣùgbọ́n àwa mọ̀ pé àwa mọ bọ́n ṣe ń ṣe ìlú tó ń dá ó dẹ̀ pẹ́ tí àwọn bàbá ńlá wa ti ń ṣe láti jọ́ látàyè wáyé àwa nìkan ní gbogbo Black Africa la ní big towns and big songs ó dẹ̀ dé àwa ní the first group tó jẹ́ bọ́ síwájú tó gba education by nígbà tó máa tó 1900 àwa ti ń produce lawyers doctors engineers oríṣiríṣi a ti ń produce wọn
whereas education ti dé ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n pè ní Nàìjíríà lẹ́nu àwọn àmọ̀ pé a lè ṣe nígbà tí wọ́n wá dé di 1951 lọ́wọ́ gbé ìjọba lọ́wọ́ àwọn aṣáájú region mẹ́ta ní Nàìjíríà ẹ̀rí báwọn leaders wa under Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ gbogbo méjèèjì tó ń pa fún a lè ṣe àmọ́ ṣe ìbẹ̀rẹ̀ ayé láti ṣe bọ̀. Development is not a new thing to you. So a fẹ́ àǹfààní pé ká kìlú wa lè dá kó tòrò ká bá àwọn àgbẹ̀ ṣètò iṣẹ́ àgbẹ̀ wọn ṣe máa lọ síwájú dá ká ṣe títì kó dá ká ṣọ̀nà kó dá iná máa tàn nílùú lójoojúmọ́ kó má ti pé iná ń lọ omi wà ní every house and so on. Gbogbo wọn yẹn la fẹ́ ṣe. Ọlọ́pàá tó mọ iṣẹ́ ẹ̀ṣọ́ ọlọ́pàá kì í ṣe ọlọ́pàá tó ń dúró sẹ́yìn ọ̀nà láti máa gba ìbá. Court tó ń ṣiṣẹ́ tí òkè ṣe court tó ń ti dúró sí tó ń ti gba ìbá. Corruption á di nǹkan ayé àtijọ́ ní Nàìjíríà á nílẹ̀ Yorùbá á máa ròyìn pé ẹjọ́ kan àti ẹ̀wà ní Nàìjíríà ní tó jẹ́ pé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe tó bá san ìbá kò lè ṣeé ṣe. President kan ní Zimbabwe kí lorúkọ Mugabe nígbà kan ní àwọn fẹ́ ṣe birthday àwọn èèyàn ìwà sọ pé bàbá ẹ lọ ṣe birthday ẹ tiẹ̀ ṣeré lọ kẹ́ṣe birthday lọ àṣọ ó níbi oníkẹ́fẹ́ lẹ́fẹ́ pọ̀ ní wọ́n lè lọ sí Nàìjíríà ó ní òun lè lọ Nàìjíríà kò sí nǹkan tó èèyàn fẹ́ ṣe ní Nàìjíríà tí ò bá sáré ìbá kò lè ṣeé ṣe. President another kan ohun olówó rú ní àwọn ní Zimbabwe àwọn olówó rú wọ̀nyẹn ó yẹ pàdé ọlọ́pàá lọ́nà àgùdọ̀ fún lówó wá pàdé custom lọ́nà àgùdọ̀ fún lówó wá pàdé adájọ́ lọ́nà àgùdọ̀ fún lówó wá lọ sí ọ́fíìsì ibi kálá fẹ́ ṣe àgùdọ̀ fún lówó bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí n lọ síbẹ̀ ẹ gbé mi lọ sí òmíràn. So that is it. Nigeria is the land of corruption, of death. Everything is dying. That's it. Àwa ò lè ṣe irú wọ̀nyí, àwa ò fẹ́ ṣe yẹn mọ́. Àwọn ọmọ wa jà skul tí àwọn ọmọ wa lọ, wọ́n parẹ́ díẹ̀díẹ̀, wọ́n pamọ́lẹ̀ díẹ̀, pọ́lítì ẹ̀ lọ rẹ̀ lójoojúmọ́. Nígbà táwọn ọmọ ẹ̀ bá dẹ̀ wá jìyà tán lọ sí skul yẹn tán jáde ní kọ́lẹ́jì ní yunifásitì, wọ́n tún wá máa wọ́ọ̀dù wọn ní iṣẹ́. Wọ́n fẹ́ kí àwọn ọmọ wa dà àmájèrè, educated àmájèrè nílẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ wa wọ́n sábà abroad. Àwọn mìíràn wà tó jáde sí Mediterranean Sea, jáde sí Europe. Ọ̀pọ̀lọpọ̀ ní wọn ló ń kú síbẹ̀. Almost every week láti gbọdún yìí ní àwọn ọkọ̀ kéékèèké tí àwọn smugglers máa ń gbé wọn akọ́ni ló ń capsize tó ń bọ́ sínú omi tó fi dà sínú omi. Àkọsí eléyìí tó dànù tọmọ Yorùbá ò pọ̀ náà. Àwa ò lè máa ṣe kí wọn. We must organize our society, rebuild our schools, and have provisions for employment and prospect for our young people when they come out of school. That's it. That's who we are. That's who we are. Tí bàbá wa wọ́n máa ń sọ sọ́ọ̀rì kan fún wa látijọ́ ó ní ìgbà kan òun ṣeré lọ sí country kan wọ́n wá ní Europe wọ́n wá ní àwọn ọ̀rẹ́ wọn wá bá wọn ní hòtẹ́ẹ̀lì pé ní wọ́n ṣe graduation ní yunifásitì wa lẹ́nu ẹ̀jẹ̀ ká lọ òun wá bá wọn lọ nígbà tó ń débẹ̀ òun wá rí tébù wà báyìí tó jẹ́ pé wọ́n pe ọmọ wọ́n gbé gáwọn fún wọ́n á dé fìlà fún wọ́n fún ní certificate. That is the end of the ceremony. But no, ọmọ yẹn atọ́ wá lọ sí another table tó wà ní the other end atọ́ wá lọ gbàwé kan ó ní wọ́n ṣe fertility assessment fún gbogbo ilẹ̀ káàkiri ayé wọ́n discover pé ilẹ̀ Yorùbá ni the second most fertile on earth. Wow. Resources wo ló tún lè dúró yẹn. So we are kò sí ẹni crop tí a bá fẹ́ gbìn ilẹ̀ Yorùbá tá a lè. Epo tó ń pariwo wọ́n máa ń sọ pé àwọn delta ló ní àwọn delta nìkan kọ́ o àwa náà lè kó púpọ̀ o
all the way from Lagos to all the way from Ilaje in the south of Ondo State, all the way lọ dé Èkó lọ dé Badagry ládé kò sí o. Bitumen, àwa la ní the second largest deposit of bitumen in the world, and we have gold. We are in rich. many, I say we are rich. We are wealthy. Yeah, gold in all of Ife, Ijesha, Ekiti. but ìfẹ́ yẹn wọ́n ti ń bá wa jí gbé. It doesn't matter. Wọn lè lónà máa jí bẹ́ẹ̀. Kò lè tán láíláí ṣẹ̀dẹ̀ mining ká lọ kó ẹ máa ṣe ìbáàdì á mine gold ilẹ̀ wa tán títí ayé fi máa parí. Kò possible. Coastline. Yeah. Coastline is one of the longest. Yes, Awala is the longest coastline in the whole of Africa. And many points of that coastline load that full ports development. Deep sea ports. Yes, deep sea ports. So, yeah, we are. ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ̀ ń béèrè ìbéèrè pọ̀ lẹ́nu yà mọ̀ bọ́ bàbá wa tún ní ọ̀pọ̀lọpọ̀ ètò tí wọ́n tún ń ṣe lábẹ́lẹ̀ fún Yorùbá nation torí àárín níbi táwọn èèyàn béèrè ibo ni ó jẹ́ kápítà Yorùbá nation ibo ni gbogbo ẹ̀ bàbá wa máa dáhùn sí. Awala ní gbogbo ilẹ̀. Awala ní gbogbo ilẹ̀. Láti Èkó lọ sí Ìbàdàn lọ sí Ògbómọ̀ṣọ́ lọ sí Jẹ̀bà lọ sí Lọ́kọ́jà Awala ní gbogbo